lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. مولانا الشيخ داود الفلا أدام الله حياته wọ́n ní gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ àwọn tó sì nífẹ̀ẹ́ Maulana Sheikh Adam Abdallah Al-Ilori tí ó sì nífẹ̀ẹ́ ayẹyẹ tó sì nífẹ̀ẹ́ Maulana Sheikh Habibullah Adam Abdallah Al-Ilori أدام الله حياته in tí bàbá fi ọwọ́ ara wọn kọ tí wọ́n sì sọ sórí social media òun lèyí tí mo kọ́kọ́ fẹ́ kà jáde yìí rẹ̀. Bàbá ní يا أمة الإسلام في العلم على ضوء الكتاب والسنة. bàbá pè gbogbo mùsùlùmí pátá lápapọ̀ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà bàbá àlùfáà ńlá ń pè yìí. أبنائي وخريجي مركز نور الإسلام. bàbá tó wá ní àbùdẹ́ ẹ̀yin ọmọ mi. أبنائي وخريجي مركز نور الإسلام. àti ọmọ àfẹnubí nínú àwọn ọmọ bàbá. أبنائي àti àwọn ọ̀tọ̀ ni ọmọ àfi ìtọ́bí ọ̀tọ̀ ni ọmọ àfi àtọ̀bí bàbá ń pe gbogbo wa lápapọ̀. وخريجي مركز نور الإسلام. bàbá ní kò tán síbẹ̀ o gbogbo ìwọ tó ti kéwú kọjá nínú ọgbà markazu nuril islam lágége lábẹ́ Maulana Sheikh Daud Alfala Abdulmajid níjọ́ tí ilé kéwú yẹn ti ń jẹ́ ilé kéwú bàbá ń pè é. ومريدي البارة. àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùrídí mùrídá tẹ́ ẹ jẹ́ láníyàn rẹ̀ láníyàn dáadáa. اسمعوا وأطيعوا. bàbá ní isma'u. اسمعوا. bàbá ní ẹ máa gbọ́ o. ẹ má wàá gbọ́ lásán ẹ ṣọ́ tí mo fẹ́ sọ yẹ kíyèsí. ẹ bá wá kíyèsí tán ẹ tẹ̀lé tí n bá sọ amú ni bàbá gbé wá isma'u wàhùn bàbá gbé wá bẹ́ẹ̀. ليس في حالي ولا من عادتي عن يغرب على فضل من أجل الثناء عن يغرب على فضل من أجل الثناء. bàbá wa mú orin wá ká tó máa bọ̀rọ̀ lọ. ليس في حالي ولا من عادتي. bàbá ní gbogbo yín náà lẹ ti mọ̀ mí. ليس في حالي. ẹ mọ̀ ṣe sí mi. ليس في حالي. ẹ mọ̀rú wà mí. ولا من عادتي. àmọ́ ẹ bá mọ̀ mí ẹ̀yin náà mọ̀ pé kò sínú ṣe sí mi kò sínú àdámọ̀ mi. عن أحب الفضل من أجل الثناء عن أحب الفضل من أجل الثناء. dáa kí n gbèrò kọ́ bàjẹ́. عن أحب الفضل من أجل الثناء. ìrírí tó wà lókè kó já sí pé tó mọ̀ wá wù mí ni kó dẹni lẹ. عن أحب الفضل من أجل الثناء. nítorí kí ọmọ aráyé lè yìn mí ká lè pàtẹ́wọ́ fún mi kí n lè gbà yìí kí n lè gbẹ̀yẹ kí n máa wá kọ́ ẹ̀yìn síbi tó yẹ kí n kọ ojú sí. عن أحب الفضل من أجل الثناء. bàbá mú orin náà wá bẹ̀.
أوقف الأكلام والألسنة الحادة الجارية القادحة. bàbá ń pe gbogbo wa. أوقف الأكلام. bàbá ní gàfẹ́lá. أوقف الأكلام والألسنة الحادة الجارية القادحة. bàbá ń sọ fún wa pé أوقف الأكلام. أوقف الأكلام. bàbá ní ẹ̀yin kọ̀ọ̀kan. أوقف الأكلام. ẹ dá tẹ́ ń kọ́ dúró. والألسنة أوقف الأكلام. ẹ̀yin tẹ́ ń fi òyìnbó kọ ọ̀rọ̀ sí Markazu Ta'lim Al-Arabi. أوقف الأكلام. ẹ̀yin tẹ́ mọ́lárúbáwá kọ tẹ́ ń kọ̀rọ̀ sílé àfáà mi bàbá ní ẹ dá dúró. أوقف الأكلام والألسنة الحادة الجارية bàbá ní ẹ̀yin tí ẹ mọ̀rọ̀ sọ ibi tọ́rọ̀ ti wá yẹn bàbá ní ẹ gbọ́dọ̀ wí kankan mọ́ ẹ gbọ́dọ̀ sọ kankan mọ́. عامل المركز وعمله. bàbá ní ẹ má sọ ọ̀rọ̀ tí ò dá gbogbo ohun tó bá lè wù kí wọ́n sọ sí àwọn nínú ọgbà Markaz bàbá ń pa gbogbo wa ní àṣẹ tẹ́mi náà sì ń sọ ọ̀rọ̀ ala lisani Mawlana Sheikh DAUD Al-Fala. أيام الله وحياته. bàbá ní ẹ má wí kankan o. والساهرين. kódà tó bá já sí pé ẹni tó jẹ́ gateman nínú ọgbà Markaz ló sọ̀rọ̀ sí mi bàbá ní ẹ gbọ́dọ̀ fún lésì o. ayé wa ò kébé bàbá yìí gọ̀ ni èmi ṣe ìdá nínú mi ìròyìn pé lónìí ta wà ń bẹ̀ yìí tọ́ọ̀bá gbà ní kò gbà tọ́ọ̀bá ní gbà ní kò má gbà mi rò pé ẹnìkan tóbi nínú ayé tá wà yìí lẹ́mi Maulana Sheikh DAUD Al-Fala tó jùmùrí olùmọ́kàsì tó أيام الله وحياته. mi rò bẹ́ẹ̀. والساهرين على تقدمه. bàbá ní gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó ń ṣiṣẹ́ nínú ọgbà ẹ̀ Maulana Sheikh DAUD Al-Fala Abdulmajid ẹlẹ́à. أيام الله وحياته. mo wà ń bẹjọ́ tí bàbá ń sọ bàbá ní táwọn bá rí ọmọ tàdírí tó wọ búlù sọ́rùn tó wá ń jọmọ nú Markaz Ta'lim Al-Arabi àwọn ó sì máa gbé àpẹẹlẹ fún lẹ́ẹ̀kan náà torí pé àwọn ọmọ oníṣẹ́ káàdàmù lára rẹ̀ ká tó wá sọ ọmọ ìdádi ká tó wá sọ ọmọ sánéwì ká tó wá sọ ọmọ dìpló ká tó wá sọ àfáà lé kéwú tí ń ṣiṣẹ́ nú ọgbà ká tó wá sọ àwọn ọmọ Sheikh Adam ká tó wá sọ Maulana Mudirul Markaz. الله حياته. bàbá làwọn sì máa gbé ìgbẹ́ yẹn fún bàbá sì ń jẹ́ kó yé wa pé ẹ̀yin lẹ́yìn pé lábùkù àwọn ò ní lábùkù máa dáàmà tó bá já sí pé ibi tó ti wá nù èyí tó wá dáa kódà pẹ̀lú èyí tó ṣẹlẹ̀ yìí náà bí èèyàn bá tún wá ìyọ́nú bàbá àfi kẹ́ ẹ tún máa ṣàdúrà fáyé yẹn kìí ṣe pé àfi yìn wọn àwa rí wọn tán ọmọ inú ilé làwa. bàbá ó sì máa sọ mìíràn pé òkè ẹfẹ mi àtọba tó dá mi lẹ̀ àwọn sì ń wojọ́ kan táwọn ó pàdé pẹ̀lú Maulana Sheikh Adam Abdullahi Al-Ilory. wọ́n pe bàbá nígbà wọ́n pe bàbá láwo bàbá ní ẹjẹ́ á ṣe sùúrù orí sùúrù bàbá yẹn náà ni mo fẹ́ kí gbogbo wa wà ààyè yẹn ẹ ṣe ààyè tó mọ dọ́rọ̀ padà sí lọ́dọ̀ tiwa o bá di pé ẹ̀yin lẹ gọ̀ ẹ̀yin lẹ dìdìrì ẹ̀yin lẹ mọ tó kàn wẹ́ inna Allaha ma'a sabirin inna Allaha ma'a sabirin mo wà bẹ̀ mo jòkó bẹ̀ mo wà nù ọgbà ńgbà tí wọ́n ń sọ̀nà nígbà tí àfa àwọn alápatìrà Ọlọ́run tí bàbá aṣàlékún dáadáa fún wọn àmín tí wọ́n ń sọ. bàbá wa pa gbogbo ẹ̀ papọ̀ pépé sẹ́ẹ̀. wasahirina
والسائرين على تقدمه وتطوره وجميع الذين يسبوننا gbogbo àpapọ̀ àwọn tí wọ́n ń bú wa. المنتسبين إلى غير المركز bàbá ní kì í ṣe mọ́rkàsì mọ́ mílẹ̀ lè mú tẹ̀sí bí náà ilé agẹ́rì lè mọ́rkàsì lò kódà kí lómìnà tún mọ́ bú bàbá bò mí. ká máa ṣanwọ́ sí wọn láà ká máa yàgbẹ́ síbẹ̀ bàbá ní kí ni. fàlà náà kọ́tàlá náà في مثل هذا الشأن المشين ولا جملا ولا نقص لنا في مثل هذا الشأن المشين ولا جملا فاتلو إليه كسرهم به رحم الله العلامة الشيخ آدم الإلوري bàbá tún ṣàdúrà fún àfáà àwọn Maulana Sheikh Adam kọ́lọ́wọ́ bá wa ṣèkẹ́ṣègẹ́ wọn. وحفظ الشيخ المدير الحالي للمركز. bàbá tún wá ń ṣàdúrà pé bàbá wa mùdírù tòní kọ́lọ́wọ́ kó túbọ̀ bá wa ṣọ́ wọn kó bá wa pẹ̀lú wọn. bàbá akáfi ṣèhàtì. wọ́n ní àlàáfíà bàbá Lágége ibi tó dé yẹn kó má takú kó túbọ̀ pọ̀ sí. وختم لنا ولكم بالخيرات. bàbá ní gbogbo ẹ̀yin tẹ̀ ń gbarata yìí náà àwọn kì í àmọ́ ẹja ṣe zuru ẹja lọ sínú Ali Imran aya 200 lọ́wọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا àwọn tó bá sínú àwọn alladhina amanu. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. nǹkan mẹ́ta tí bàbá fi ń ṣègbésí ayé asọ́búrú alimusọ́bára aribat. Insha Allah. Isbiru. Bàbá ní tó bá wá ní fúfúyẹ́ ẹ ṣe sùúrù. Isbiru wasabiru. Bàbá tó wá sọ tó tún ní agbá. Kí ló tún fẹ́ lágbá mọ́ kí èèyàn sọ pé àfọ àwọn ọmọ àlè. Isbiru wasabiru. Bàbá ní ṣe rí ọ̀kẹ́kọ̀ọ́ ọmọ àlè yẹn àlùmọ̀sọ́ báyà ló ṣe déédéé bẹ̀. Bàbá ní gbogbo ẹ̀ náà. Bàbá ní gbogbo ẹ̀yọ́ wọn mi bá pátá ẹdúró tán pẹ̀lú mọ́rkáàzì o. Ẹ má jẹ́ kí ẹsẹ̀ yín yẹ̀ pẹ̀lú mọ́rkáàzì o. Gbogbo tó ní kálukú ọba máa wá sọ. Ẹ jẹ́ àtìbẹ̀rẹ̀ ọlọ́run ọba sí. Ẹ jẹ́ àpáyà ọlọ́run. La'allakum tuflihun. Mẹ́sẹ̀jì bàbá yìí lákọ̀ọ́kọ́. Táwa náà sì wà lórí pé bàbá ní ayẹyẹ. Ayé ńláńlá ni o. Ayé ọwọ́ ní lánàá, ayé ọwọ́ ní ọba tí àwọn arábìnrin yóò tún máa jẹ́ ayé ọwọ́, ayé àpọ́nlé. Gbogbo ẹ̀yin tẹ́wọ́ yẹn bàbá ẹ̀kọ́ wọn yẹn kúbẹ́kúbẹ́ bọ́lọ́hun ti dá bàbá yẹn nìyẹn o. Ọlọ́run sì ní máa ń wo ẹni tí ó ṣẹ̀ṣà pé bí mo ti fẹ́ ṣe wọ́n ni. Gẹ́gẹ́ bí àwa ti mọ̀ wọ́n. Ẹ wá jẹ́ wà lórí agbọ́nrin yẹn. Torí pé Markazu Ta'lim al-Arabi ààyè kan ni tí ó lè wó tẹ́nìkan ò sì lè wó. Maulana Mudiru li Markaz níjọ́ tèmi ti wà pẹ̀lú bàbá wa àlùfáà ńlá tí mo ti wà pẹ̀lú wọn mi rò pé bàbá fijọ́ kan pè wá jòkó pé bẹ́ẹ̀ ni yìí ti rí ní salibiya káwáṣà ìdáwọ́ fún wa. Àfáà mi èyí tó wá dé yìí náà ọlọ́run a máa dẹ́yẹ̀ wò bá pé ẹjẹ́ àti ẹ̀ tẹ́ nìyí ní sùúrù ká tiẹ̀ wá wò pé ṣé sùúrù tiẹ̀ náà ò lópin.
ẹjẹ́ àti ẹ̀tàn sùúrù wò but àwọn òtún máa tún bẹ lọ́hùn fún bàbá pé ọba tí ń kó yín bọ̀ látàná kó má padà lẹ́yìn yín lónìí. Àmín.